ẹ mọ̀ kú kálẹ̀ níbi tí ẹ bá ti ń wo ìgbóhùnsáfẹ́fẹ́ yìí. Mo kí yín káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wá fi ògo fún ọ àti gbogbo ọlá adúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá tá a tún rí gbà láti wọnú ọ̀rọ̀ rẹ lónìí. Olúwa, mo béèrè wípé kó ṣí wa níyè, tàn ìmọ́lẹ̀ sínú ọkàn wa kí gbogbo ògo kó lè jẹ́ ti tìrẹ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀. Fún ọ̀sẹ̀ méjì díẹ̀ sẹ́yìn báyìí náà láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan tí a pè ní kí ni ìrere jẹ́. Lọ́sẹ̀ tó kọjá a ṣàlàyé wípé ìrere gbọ́dọ̀ dá lórí ohun tí ìwé mímọ́ ti wí àti pé ó dá lórí ìjìyà Kristi àti ògo tí ó tẹ̀lé. Kí sì ni ìjìyà Kristi àti ògo tí ó tẹ̀lé yẹn? Òun náà ni ikú àti àjíǹde rẹ̀. Ikú àti àjíǹde rẹ̀. A fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìrere tí ò bá dá lórí àwọn àsọtẹ́lẹ̀ tá a ti sọ nípa Kristi, tí ó sì dá lé lórí ikú àti àjíǹde rẹ̀, kì í ṣe ìrere o. Ó gbọ́dọ̀ dá lé lórí pé Jésù Olúwa fi ara rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí kìíní tẹ́ ẹ bá kà láti ẹsẹ̀ ìkíní, Paul àpọ́stélì ó ní Paul ránṣẹ́ Jésù Kristi tí a pè láti jẹ́ àpọ́stélì tí a yà sọ́tọ̀ fún ìrere Ọlọ́run tí ó ti ṣe ìlérí tẹ́lẹ̀ rí nínú ìwé mímọ́ láti ọwọ́ àwọn wòlíì rẹ̀ wá. Ẹ̀rí báyìí, so a rí pé ìlérí yẹn ti wà tẹ́lẹ̀ nínú ìwé mímọ́. So ìmúṣẹ ìlérí yẹn la wá rí nínú ikú àti àjíǹde Jésù Kristi. Ó wá sàn nǹkan tó ṣe pàtàkì nínú ẹsẹ̀ ìkẹrin yẹn. Ó ní ẹni tí a pinnu rẹ̀ láti jẹ́ pẹ̀lú agbára ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ nípa àjíǹde kúrò nínú òkú, àní Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí ẹ tún rí pé àjíǹde Jésù Kristi kúrò ní òkú gangan ni kókó ìrere o. Kì í wá sí pé Jésù Olúwa kú nìkan o. A ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Jésù Olúwa ó kú fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n kò wá kú nìkan, ó jíǹde kúrò nínú òkú. Ìdí tá a fi wá rí ìgbàlà nìyẹn. Ìwé Tímótì orí kejì ẹsẹ̀ ìkẹta, Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní pé àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. So a rí wípé ìwé mímọ́ yẹn dá lórí Kristi, ó dá lé lórí Jésù Olúwa àti ìgbàlà tí ó fún gbogbo ènìyàn. So báwo ni ènìyàn ó ṣe wá di ẹni ìgbàlà? Nípa ìgbàgbọ́ nínú ohun tí Jésù Olúwa ti ṣe. Nípa kíni? Nípa ìgbàgbọ́ nínú Jésù, nípa ìgbàgbọ́ nínú ohun tí Jésù Olúwa ti ṣe. Ní kíni Jésù Olúwa dúró fún? Ó dúró fún ìrúbọ, ó dúró fún ètùtù ẹ̀ṣẹ̀. Ìwé Mátì orí kìíní ẹsẹ̀ kọkànlélógún bẹ́ẹ̀ ni wípé a ó máa pe orúkọ rẹ̀ ní Jésù nítorí pé yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìdí tí Jésù Olúwa fi kú nìyẹn o. Kò kú nítorí pé kí kówó lè pọ̀ láyìíká tàbí kí kọ́mọ́sí dààmú àbí ìjàmbá àbí wàhálà náà. Ó kú nítorí ẹ̀ṣẹ̀ ni o. Ó kú nítorí ẹ̀ṣẹ̀. Ẹ̀gbọ́n tí Jòhánù Báptísì sọ níwèé Jòhánù orí kìíní, ó ní èyí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Torí ẹ̀ṣẹ̀ ni Jésù Olúwa ṣe kú. So kí ni ìrere yóò wà dálé lórí? Yóò dálé lórí wípé ẹnìkan ti kú o, ẹnìkan mọ̀ ti fi ara rẹ̀ ṣe ètùtù, ẹnìkan mọ̀ ti san gbèsè ẹ̀ṣẹ̀. Ohun tí ìrere yóò dálé lórí nìyẹn. Kò lè dálé lórí pé ìwọ tó ń ṣàgbèrè, tó ń ṣe panṣágà. Àwọn tí ń ṣe panṣágà, tí ń ṣàgbèrè, tí ń dẹ́ṣẹ̀, wọ́n mọ̀ pé ń ṣe é, ṣùgbọ́n ìrere yóò wà dálé lórí pé ẹnìkan ti san gbèsè ẹ̀ṣẹ̀ yẹn. Òun la ṣe wá sọ ní ẹ̀kọ́ kìíní wípé ìrere gbọ́dọ̀ jẹ́ ìròyìn tí ó mú kí ayọ̀ ènìyàn kó pọ̀, tí ó mú kí kó fò fáyọ̀, kí inú rẹ kó dùn, kì í ṣe ìròyìn ìbànújẹ́. Òun la ṣe sọ bẹ́ẹ̀ yẹn torí pé Jésù Olúwa ó ṣe oore má ní gbàgbé, ó fẹ́ wa pẹ̀lú ìfẹ́ aláìlẹ́gbẹ́. Ohun tí ìrere yóò wà dálé lórí náà ni wípé so gbàgbọ́. Ìrere yóò dá lórí pé ẹnìkan ti ṣe léyìí o, so wá gbàgbọ́. So ìrere yóò wá ṣe àlàyé wípé gbàgbọ́ nínú ohun tí Jésù Olúwa ti ṣe. Kí sì ni ìgbàgbọ́ yẹn? Pé Jésù Olúwa ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi àti pé ó jí dìde kúrò ní òkú. So tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, ohun tá a fẹ́ gbéyẹ̀wò náà ni irú ìgbàgbọ́ wo gangan là ń sọ. Nínú ìrere kí lènìyàn gbọ́dọ̀ gbàgbọ́? Á wá sí àlàyé rẹ̀ dáadáa, ohun tí o gbọ́dọ̀ gbàgbọ́ gan nípa Kristi. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, á gbé yẹ̀wò. Mo pè ọ́ ní alábùkún fún. Fún ìbéèrè, àlàyé tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, jọ̀wọ́ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793
ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ímeèlì wa ẹ̀kọ́bíbélì1@gmail.com. Jésù ni Olúwa.